Yes ma. Psalm 70 bí mo ṣe sọ fún wa pé a ti ṣe ní Psalm 40 but tẹ́ bá wo òkè ẹ rí i pé Dávìdì kọ wípé fún ìrántí tí nǹkankan bá ti ṣe pàtàkì fún Dávìdì á tún sọ ńgbà kejì ká lè mọ̀ wípé nǹkan yìí tí mò ń sọ ó kọ síbẹ̀ pé fún ìrántí pé this is for remembrance o tó nígbà tá a bá ń la àwọn nǹkan kọjá ká lè máa rántí pé ká lè fún ìrántí ni ló tún ṣe kọ́ ní Psalm 70 so ní Psalm 70 àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n sọ pé Dávìdì ti dàgbà pàgbà ti dé fún Dávìdì wípé so Dávìdì kò ní agbára bíi ti tẹ́lẹ̀ nígbà tó wà ní ọ̀dọ́ tó máa fèsì Gòláyàtì tí ṣẹ̀mọ̀ tó máa ṣe gbogbo ẹ̀ lóòótọ́ mo agree pẹ̀lú wọn torí Psalm 71 náà máa rí pé ní old age ló kọ but láti ìbẹ̀rẹ̀ ayé Dávìdì ti máa ń gbọ́kànlé Ọlọ́run wẹ́dà Dávìdì lágbára kò lágbára mọ́ o ọ̀dọ́ olóòótọ́ o lẹ́yìn tó ti ṣe ẹ̀ṣẹ̀ báṣẹ́bà yẹn Dávìdì ò ṣe Dávìdì ti tẹ́lẹ̀ mọ́ ìyàtọ̀ ti wà lákòókò tó lẹ́ẹ̀kan Psalm 70 yẹn lóòótọ́ àgbà ti ń dé fún Dávìdì nítorí pé ní 2 Samuel tàbá rántí nígbà tá a ṣe Samuel 2 Samuel chapter 21 verse 15 2 Samuel chapter 21 verse 15 wọ́n lọ ja ogun ní Dávìdì dẹ̀ tẹ̀lé wọn lọ ogun wà láàrin Philistine àti àwọn Israeli Dávìdì lẹ̀ sọ̀kalẹ̀ ó fẹ́ lọ ja ogun bíi ti tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí Dávìdì rí Gòláyàtì ìran Gòláyàtì tó pa tẹ́lẹ̀ ó mọ̀ rẹ̀ Dávìdì bàbá yìí fẹ́ pa Dávìdì ọpẹ́lọpẹ́ àwọn tí Dávìdì ti kọ́ ní bá ṣe ń ja ogun ìkan nínú àwọn ọmọ ẹ̀ àwọn ló ran Dávìdì lọ́wọ́ láti pa Gòláyàtì yẹn so Dávìdì ń sọ ní Psalm 70 lóòótọ́ wípé òun ti di tálákà òun ti di aláìní yẹn ní pé ó ń compare agbára ẹ̀ pẹ̀lú àwọn youth àwọn ọ̀dọ́ tó wá ń bá òun jà táwa jẹ́ ọ̀tá òun pé òun ò ní irú agbára yẹn bí tàwọn ọ̀dọ́ yẹn mọ́ ṣùgbọ́n òun mọ̀ wípé wẹ́dà ò lágbára Ọlọ́run kan wà tó máa ń gba agbára lọ́wọ́ alágbára tó fẹ́ fi agbára ní ọmọ aláìlágbára lára so ó wá peace Ọlọ́run pé kọ́lọ́run kó yára gba òun urgent plea ní kíákíá ní fásì 5 Dávìdì sọ pé Olúwa gbà mí nígbà 4 ní fásì 5 péré pé Olúwa gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá yìí ìwọ ni olùrànlọ́wọ́ mi ìwọ ni kó wá ràn mí lọ́wọ́ agbára mi ò gbé gbogbo eléyìí mọ́ ṣe mọ̀ ṣùgbọ́n mo fẹ́ kó ràn mí lọ́wọ́ wẹ́dà mo lè jà àbí mi ò lè jà Ọlọ́run kan wà tó jẹ́ pé ó lágbára ju gbogbo ọ̀tá lọ tó máa ń kápá gbogbo àwọn ọ̀tá èèyàn Ọlọ́run tó máa ń tìyàn lẹ́yìn tí ó kì í tìyàn lójú ni òun lọ Ọlọ́run so Dávìdì peace Ọlọ́run wípé kọ́lọ́run kó dìde kó wá ja ogun yìí kó wá jà fún òun ó dẹ̀ ní verse 4 níbi pé kó tó kàn fi sọ fún wa ní pé kò sí béèyàn ṣe lè máa la nǹkan kọjá tó wípé ká rántí pé àti gbé Ọlọ́run ga ohun tó jẹ́ pàtàkì ni torí pé mo ti sọ lórí òkè Síónì tábà ti ń gbé Ọlọ́run ga ṣe mọ̀ pé àlè àdìmọ́ Ọlọ́run mọ́ Ọlọ́run ti tóbi síbẹ̀ tẹ́lẹ̀ òun ló tóbi jù kò sí ìkàtà tó lè fi sọ Ọlọ́run mọ́ but tábà ti ń gbé Ọlọ́run ga ó máa ń jẹ́ kí ìṣòro yẹn kó wá kéré ṣe mọ̀ tí n bá ti ń rántí bóyá mò ń là kan kọjá tí mo rí pé kíní yìí ọ̀nà kí ló fẹ́ ṣẹlẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní máa yin Ọlọ́run máa ní Ọlọ́run tó máa ń yí Ọlọ́run tí ò yí padà ṣùgbọ́n tó máa ń yí nǹkan padà yẹn ni pé mo fẹ́ kọ́lọ́run yí nǹkan yẹn padà ni máa ní àtìlẹ́yìn kojú má ti ni Ọlọ́run tó dì mú Ọlọ́run tí ò kùnà ogun kankan rí the one that has never lost a war ṣe mọ̀ so when I begin to praise God like that faith mi á tún wá rise ìgbàgbọ́ mi á dìde ṣe mọ̀ ìṣòro yẹn bó ṣe máa disappear nìyẹn o mi ò wá ní bọ́dà ara mi tiẹ̀ mi kò ní jẹ́ kí n wà wéré nítorí pé mo mọ Ọlọ́run kan tó jẹ́ wípé kò kì í fi ọmọ tirẹ̀ kò kì í fi sílẹ̀ kò ní fi ṣe ibi tán ti lè lọ ṣeṣẹ́ ibi wọn kò ní tíkẹ́ẹ̀tì tó fi gun bàlúù ìṣẹ́jú kan ló máa débẹ̀ kí ni ìṣẹ́jú kan gan 1 second ló máa débẹ̀ that's the God that we serve
so David jẹ́ ká mọ̀ pé kò ní fi ṣe irú nǹkan tá a bá ń là kọjá, pé àwọn nǹkan méjì kan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ fi ṣeré. Ayọ̀ wa nínú Ọlọ́run, joy of the Lord, ká má jẹ́ kí nǹkan kan gba ayọ̀ wa, ká má dẹ̀ jẹ́ kí àti gbé Ọlọ́run ga kó jẹ́ wàhálà, torí nígbà tá a bá ń gbé Ọlọ́run ga, nígbà ìgan lẹ̀san máa wà lórí àwọn ọ̀tá o. Rántí pé mo ti sọ fún wa tẹ́lẹ̀, Psalm 149 verse 6 to 7, ó ní nígbà tá a bá ń gbé Ọlọ́run ga, tá a dẹ̀ mú ọ̀rọ̀ Ọlọ́run bí idà tá a mú dání, ó ní Olúwa wá san ẹ̀san fún àwọn ọ̀tá wa, a wá fi ìjìyà, Olúwa jẹ wọ́n níyà ní gidi ni. Torí David ń béèrè fún ẹ̀san lórí àwọn tó fẹ́ gbàjọba, tó wọ́n rí pé David ti dàgbà, so wọ́n fẹ́ lo ìyẹn láti fi da gbogbo ìjọba ẹ̀rú, pé kò sí kankan tí David lè ṣe mọ́ṣẹ́ mọ́. After gbogbo ogun Absalom, gbogbo kíní wọ̀nyí ó ti rẹ David ò lágbára kankan àti jà mọ́, so wọ́n wá fẹ́ lò yẹn láti dojú ìjọba David, láti dàbòlẹ̀, torí wọ́n mọ̀ pé David ti ṣẹ̀ Ọlọ́run, so wọ́n mọ̀ pé David ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ ẹ̀, wọ́n wá fẹ́ fi tiwọn kún kó wá lè rẹ David pátápátá. But David mọ̀ wípé tó bá ti rẹ òun, Ọlọ́run kan wà tó máa ń gbé ìjà èèyàn, Ọlọ́run kan wà tó jẹ́ pé àpáta téèyàn lè dúró lé tó tí ò dẹ̀ ní yẹ̀ ni. Ìyẹn ni David wá àpíìsì pé Olúwa, èmi mọ̀ pé o lágbára o ju gbogbo alágbára lọ, ìwọ ni mo fẹ́ kó gbà mí, ìwọ lolùrànlọ́wọ́ mi o, wá ṣèrànlọ́wọ́ fún mi, mo máa yìn ẹ́ ni o. Gbogbo ìran orílẹ̀-èdè sórílẹ̀-èdè, àwọn ìran tí ò tí ì dé gan, máa sọ fún wọn pé kán máa yìn ọ́. Ó dẹ̀ ṣe lóòótọ́, kọ sí ìwé Psalm, ṣebí lédi ìsìn orin David náà láti gbogbo orin tá à ń kọ́ lu church, ibẹ̀ ló máa ti ń wá, ibẹ̀ ni David dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Mo sọ fún wa nígbà tá a ṣe Psalm 40, so nǹkan tó wà ní Psalm 70 nìyẹn, nǹkan tá a ti ṣe tẹ́lẹ̀ ni, so jẹ́ ká sáré kà. Ó ní àdúrà ìrànlọ́wọ́ ni. Ó sọ wípé Ọlọ́run yára gbà mí. Tá bá wo Ọlọ́run tí wọ́n lò, a mọ̀ pé Yahweh ni wọ́n lò. David ò kí ń lo orúkọ Ọlọ́run tí ò bá ní ṣe pẹ̀lú nǹkan tó ń là kọjá. David lo Yahweh nítorí Yahweh dúró fún Ọlọ́run májẹ̀mú. Tọ́lọ́run ní májẹ̀mú pẹ̀lú Ísírẹ́lì, pé tí Ísírẹ́lì bá ti ké pé òun kò mọ̀ máa gbọ́ àdúrà Ísírẹ́lì. So yẹn David ṣe lo Yahweh. Ó tún lo Ọlọ́run àgbáyé o, torí pé ó sọ pé gbogbo àgbáyé ló máa yin Ọlọ́run. So orúkọ Ọlọ́run méjì tó lò wọ́n yàtọ̀ síra, but ìwà Ọlọ́run bọ́lọ́run ṣe jẹ́ ṣẹmọ̀, bíi pé ẹ fẹ́ kọ́lọ́run bá yín jagun sìn ṣẹmọ̀, ẹ lo the Lord of hosts, Ọlọ́run àwọn ọmọ ogun. So nǹkan tí David ṣe nìyẹn, ó lo Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run tó ní májẹ̀mú pẹ̀lú Ísírẹ́lì, pé tí Ísírẹ́lì bá ti ké pé òun pé òun á máa dáhùn àdúrà wọn, òní David lò. So ó ní Ọlọ́run yára gbà mí, ìbéèrè rẹ̀ nìyẹn o, mo fẹ́ kó gbà mí. Urgent ni, ẹni pé kò bẹ̀rẹ̀ pẹ̀lú praise. Tẹ́ bá ti rí Psalm tí David ti bẹ̀rẹ̀ pẹ̀lú pé kó kọ́kọ́ máa yin Ọlọ́run, ẹ ti mọ̀ pé àdúrà kíákíá ni. Olúwa mo fẹ́ kó dìde ni o, ní kíá, tó bá dìde ní kíákíá nǹkan lè bàjẹ́. So Olúwa mo fẹ́ kó dìde ní kíákíá. Àwọn àdúrà tó jẹ́ pé kò sáyè àti praise, kò sáyè àti fi ọpẹ́ bẹ̀rẹ̀, òun ni Psalm 70. So sọ pé Ọlọ́run request ẹ̀ ló fi bẹ̀rẹ̀ straight láti bẹ̀rẹ̀. Ọlọ́run yára gbà mí, Olúwa yára láti ràn mí lọ́wọ́. Mo nílò ìrànlọ́wọ́, kì í ṣe pé kàn máa gbà mí là nìkan o, mo nílò ìrànlọ́wọ́ torí pé kò sí kankan tí mo lè ṣe mọ́. Mo nílò ìrànlọ́wọ́, àfi kó wá ràn mí lọ́wọ́ nìkan ni o, àfi kó wá ràn mí lọ́wọ́ nìkan. So ó pariwo, ó cry to God ni. David ò dákẹ́ nǹkan tó ń là kọjá. Ní verse 2 ó wá sọ pé kí ojú kí ó wá ti àwọn tí ń wá ọkàn mi. Àwọn tó ń wá ọkàn mi tó ń ṣe wàhálà yìí, Olúwa mo fẹ́ kẹ́ jẹ́ kójú tì wọ́n. Ẹ kàn jẹ́ kójú tì wọ́n, ẹ dá yẹ̀yẹ́ wọn sílẹ̀. Ó ní kí wọn kí ó sì dààmú, ìdààmú náà kò dé bá wọn, káwọn náà dààmú kán mọ bó ṣe máa ń rì. Because tán bá dààmú, wọ́n máa continue àti máa ṣe iṣẹ́ tán ṣe yìí, but ìwọ gbé wàhálà assignment tán lè parí, gbélé wọn lọ́wọ́ kán máa bá yẹn yí. Wọn ní ráyè tèmi mọ́. Nǹkan tí David sọ nìyẹn, pé mo fẹ́ kán dààmú, mo dẹ̀ wá fẹ́ kán padà sẹ́yìn. Ìyẹn ni pé gbogbo evil, gbogbo èrò ibi tí wọ́n ti gbèrò pé wọ́n fẹ́ ṣe yẹn, jẹ́ kó dà lé wọn lórí, má jẹ́ kó ṣeé ṣe, kán padà sẹ́yìn. Let their wicked plan go backfire, back to sender. Pé bẹ́ẹ̀ ló ṣe fẹ́ kó rí. So nǹkan tó fẹ́ kọ́lọ́run ṣe fún àwọn ọ̀tá yẹn nìyẹn o,
kí ojú kí ó tì wọ́n kán gbà tìjú lórí ọ̀rọ̀ mi nítorí wọ́n ń wá ọkàn mi, wọ́n fẹ́ kí ọkàn mi sinmi. Nítorí náà Olúwa, àwọn ìkà bá mi jẹ́ kí ojú kó tì wọ́n. Number 1. Number 2, jẹ́ kán dààmú, kán mọ̀ ní fọkànbalẹ̀. Assignment náà lè parí gbélé wọn lọ́wọ́, kán máa bá yẹn yí, wọn ní ráyè tèmi mọ́. Number 3, kí wọn kí ó sì padà sẹ́yìn. Gbogbo èrò wọn wọ́n ṣe ń plan ẹ̀ báyìí, kán dẹ̀ máa dàlé wọn lórí fúnra wọn. Kí kankan má prosper, kí kankan má lè ṣẹlẹ̀ lára mi àbí lára ẹbí mi àbí lára àwa ọmọ Ọlọ́run. So nǹkan tí Dáfídì béèrè fún nìyẹn. Ó ní kí a sì dààmú àwọn tí ń wá ìfarapa mi, àwọn tó fẹ́ tán tiẹ̀ fẹ́ pa òun, tán dẹ̀ ń wá ìfarapa òun, bóun ṣe máa kú, bóun ṣe máa ṣèṣe, bí gbogbo nǹkan ṣe dàrú fóun. Gbogbo wọn pátápátá ni mo fẹ́ kó dààmú. Bá mi gbéṣẹ́ lé wọn lọ́wọ́. Gbéṣẹ́ lé wọn lọ́wọ́ Olúwa, kán má ráyè tèmi mọ́ lórúkọ Jésù. So ní verse 3 ó wá sọ wípé kí a pa wọ́n lé ẹ̀yìn dà fún èrè ìtìjú. Kán ru ìtìjú yẹn, káwọn èèyàn máa sọ wípé ta ló ń ṣe tó dẹ̀ wá lè tẹ́lẹ̀ yìí Ọlọ́run? Kí ló lè tẹ́lẹ̀ yìí ṣe mọ̀? Bọ́n ṣe wá yẹn bẹ́ẹ̀ ni kán ṣe padà. Ṣùgbọ́n kán wá padà pẹ̀lú ìtìjú, kán wá ru ìtìjú yẹn ni o. Kí gbogbo ayé rí pé lóòótọ́ àwọn eléyìí ṣẹ̀, wọ́n ṣe tí ò yẹ kán ṣe mọ̀. Ó ní kí a pa wọ́n lé ẹ̀yìn dà fún èrè ìtìjú. Àwọn tó ń wí pé ẹ mọ̀, wọ́n ń sọ pé tí wọ́n ń sọ yẹn ni pé Ọlọ́run ti ń bàjà, kò sí nǹkan kan tí ó lè ṣe mọ́, Ọlọ́run ò lè gbà á là mọ́. Ṣé mọ̀, ẹ jẹ́ ká fìyà jẹ, ó ń jẹ̀yà iṣẹ́ ẹ̀ lọ́wọ́ ni, àwa náà ká wá fi kún, ọkàn ọmọ èèyàn máa burú o. Ọlọ́run ṣàánú. Pé àwọn tó ń sọ pé tí wọ́n ń sọ pé kò sí ìrànlọ́wọ́ fún Dáfídì mọ́, ó ní àwọn yẹn gangan Ọlọ́run mo fẹ́ kán padà pẹ̀lú ìtìjú, kán gbèrè ìtìjú, gbogbo iṣẹ́ ibi tí wọ́n ṣe kó dà lé wọn lórí ×7, kó ju ẹyọ kan tán. Ṣé mọ̀ pé Bible sọ pé when the enemy come against you lọ́nà kan, ó ní wọ́n á flee lọ́nà méje. Nǹkan tí Dáfídì tú àti ṣe nìyẹn, pé ẹ̀nà kan tán gbà wá yẹn méje ẹ̀ ní kán wá gbélé wọn lórí, kán padà pẹ̀lú èrè profit ìtìjú yẹn. Gbogbo nǹkan tó fẹ́ ṣe yẹn kán gbèrè èrè gidi ní. Ṣé mọ̀ pé téèyàn bá ṣòwò yẹn máa ń jèrè lórí ẹ̀ ni. So iṣẹ́ ibi tó ń ṣe yẹn kán jèrè lórí ẹ̀, kó pọ̀, kán padà pẹ̀lú èrè ìtìjú. Ọmọ tó ń sọ pé kò sí kankan tó lè ṣe mọ́, kò lágbára mọ́, ó ti dàgbà, ó dẹ̀ ń jẹ̀yà iṣẹ́ ẹ̀ lọ́wọ́ ni, ká kúkú díì pẹ̀lú ẹ̀, ká kúkú wo balẹ̀. Dáfídì sọ pé jẹ́ kán padà pẹ̀lú èrè ìtìjú. Ní verse 4 ó wá ń sọ wípé ẹwẹ́ tó ń là nǹkan kọjá, ó ń là nǹkan kọjá ni o, ó sì gbàdúrà tara ẹ̀ ni o. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀, Dáfídì rántí gbogbo àwa onígbàgbọ́ àtàwọn tá à ń kà á lébi. Dáfídì rántí gbogbo wa ló rántí. Ẹ̀rí kan tọ́lọ́run ṣe fẹ́ràn Dáfídì. Ó ní kí gbogbo àwọn tí ń wá ọ, gbogbo ẹ tó ń wá ọ lóòótọ́ àti lódodo, ṣe mọ̀, tí kò ń ṣalágàbàgebè, ó ní kí ó máa yọ̀, kí wọ́n mọ̀ pé Ọlọ́run tá à ń pè yìí, Ọlọ́run tó máa ń fúnyàn láyọ̀ ni, Ọlọ́run gidi ni. Kí gbogbo àwọn tó ń wá ọ kí ó máa yọ̀, kí inú wọn kí ó sì máa dùn nípa tìrẹ, nítorí Ọlọ́run ni kò ṣe ń pa tèmi Dáfídì o. Torí Dáfídì ńlá nǹkan kọjá. Tẹ́pẹ́ táwọn onígbàgbọ́ mi bá rí, ẹ̀rù bá bà wọ́n pé ọkùnrin bó ṣe sin Ọlọ́run tó dẹ̀ ńlá nǹkan báyìí kọjá. Ṣùgbọ́n Dáfídì sọ pé nípa tìrẹ ni o, nípa ti Olúwa Ọlọ́run Ísírẹ́lì ni kí gbogbo àwọn tí wọ́n ń wá Ọlọ́run ní kí inú wa kó máa dùn. Kí irú àwa tí ó sì ń fẹ́ ìgbàlà rẹ, gbogbo ẹ tó ń fẹ́ ìgbàlà Ọlọ́run, Dáfídì sọ pé kí ó máa wí nígbà gbogbo wípé kí a gbé Ọlọ́run ga, ká magnify Ọlọ́run. Torí lákòókò ìṣòro, nǹkan tá nílò láti ṣe nìyẹn o. Jésù Dáfídì kọ́ fún ìrántí ni o. Mo ti sọ ní Psalm 40 wípé nígbà téèyàn bá ń larú nǹkan bí eléyìí kọjá, pé magnify Ọlọ́run, wo gbé Ọlọ́run ga ju ìṣòro rẹ. Mo kọrin kan nígbà tá a ṣe ń gbà yẹn pé bigger than all my troubles, bigger than everything, God is bigger than any mountain I can but cannot see. My God is bigger than all my troubles, bigger than everything, God is bigger than every mountain I can but cannot see. Ọlọ́run ju gbogbo òkè, kò sí rí òkè náà bó ṣe lè tóbi tó. Olúwa rí orí òkè yẹn, orí bó ṣe rí o. Òun ló máa bó ṣe máa mú kúrò níwájú wa o. Tá bá ti ń gbé Ọlọ́run ga, òkè yẹn á máa kéré sí.
tá bá ti ń gbé Ọlọ́run ga òkè yá máa kéré sí. So Dáfídì rán wa létí ni o pé nǹkan tí mo ti sọ fún yín ẹ má gbàgbé o pé kò sẹ́ni tí ò ní lanú ìṣòro kọjá o ṣùgbọ́n lákòókò tẹ́ bá ń là kọjá ẹ má sọ ayọ̀ yín nù ayọ̀ yín nù Ọlọ́run ẹ jẹ́ kó dúró torí téèyàn bá ti sọ ayọ̀ nù Sátánì máa ráyè wọlé big time ni o ó máa ní field day ni but ibi táyọ̀ bá ti wà kò lè dúró ń bẹ̀ ibi tí bàmíjẹ́ bá ti wà ní Sátánì máa ń dúró sí tó ti ń ṣeṣẹ́ ibi ibẹ̀ lára ẹ̀ ti máa ń wálẹ̀ ibẹ̀ ló máa ti jókòó ṣùgbọ́n ibi táyọ̀ bá ti wà kò lè dúró ń bẹ̀ so Dáfídì sọ pé inú yín kò máa dùn ní o ẹ má sọ ayọ̀ ìgbàlà yín ẹ má sọ nù kẹsì máa gbé Ọlọ́run ga ẹ magnify Ọlọ́run tẹ́ bá ti ń gbé Ọlọ́run ga ìṣòro yẹn a máa kéré sí ni a máa kéré sí ni nígbà tá a dẹ̀ ṣe mo fún wa ní Psalm 149 verse 6 to 7 ó sọ wípé kí ìyìn Ọlọ́run kí ó wà ní ẹnu yín Dáfídì ló sọ bẹ́ẹ̀ pé lákòókò tẹ́ bá ń là nǹkan kọjá ó ní kí ìyìn Ọlọ́run ẹ jẹ́ kó wà lẹ́nu yín àti idà olójú méjì ọ̀rọ̀ Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ kẹ́ mú ọ̀rọ̀ Ọlọ́run pé báyìí lọ́lọ́run sọ kẹ́ di ọ̀rọ̀ Ọlọ́run yẹn kẹ́ dì mú ó ní tẹ́ bá ṣe bẹ́ẹ̀ nígbà yẹn lọ́lọ́run máa san ẹ̀san lára àwọn ọ̀tá wa o lákòókò tá a bá ń yin Ọlọ́run tá a di ọ̀rọ̀ Ọlọ́run mú ayẹ̀rí kó ṣẹlẹ̀ sí Paul and Silas o nígbà tí wọ́n gbàdúrà tán nínú túbú tí ìkankan ò ṣẹlẹ̀ kí ló bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run ni o nígbà tán sì yin Ọlọ́run kí ló ṣẹlẹ̀ Olúwa tú wọn sílẹ̀ kúrò nínú prison so Dáfídì rán wa létí ni wípé àfi tá a bá ń gbé Ọlọ́run ga o ọ̀nà àbáyọ nìyẹn o tá a bá ti ń gbé Ọlọ́run ga Ọlọ́run á wá á sọ̀kalẹ̀ áńgẹ́lì ò lè gba praise Ọlọ́run nìkan ló ń gba ìyìn ó máa jẹ́ kọ́lọ́run súnmọ́yàn tẹ́ṣẹ̀ ò bá ti sí ńbẹ̀ Ọlọ́run á súnmọ́yàn Ọlọ́run á lè gbàyàn là so Dáfídì sọ wípé kí gbogbo àwọn tí ń wá ọ kí ó máa yọ̀ kí inú wọn kí ó sì máa dùn nípa tìrẹ ní o kò ṣe ń pa tèmi Dáfídì torí mò ń là nǹkan kọjá lọ́wọ́ o ṣùgbọ́n kí irú àwọn tí ó sì fẹ́ ìgbàlà rẹ gbogbo ẹni tó fẹ́ ìgbàlà Ọlọ́run kí ó máa wí nígbà gbogbo ní o nígbà tó dùn àti nígbà tí ò dùn nígbà gbogbo ló sọ o pé kí a gbé Ọlọ́run ga whether you are going through you are in a crisis fọwọ́ tí o gbọ́ Yorùbá dáadáa whatever you are going through all you have to say or you have to do is to magnify God o you need to just the more you magnify God then the problem is reducing ó máa reduce nígi pẹ̀lú orin tí mo kọ yóò máa tẹ̀sí ṣàlàyé ẹ̀ fáwa tí a gbọ́ Yorùbá dáadáa á láti máa gbé Ọlọ́run ga magnify him and your problem ó sì máa disappear ní ẹ̀ní rí mọ́tò yẹn rárá ní verse 5 ó tún wá padà ó wá ń sọ ìdí tó fi nílò kọ́lọ́run gba òun tọ́lọ́run ṣe láti yára ran òun lọ́wọ́ ní kíákíá ó nítorí pé tálákà àti aláìní ni òun kò ṣe pé kò lówó kò ṣe pé kò ní nǹkan ṣùgbọ́n ó compare pẹ̀lú àwọn ọ̀tá ẹ̀ àwọn ọ̀tá tó ń bàjà yìí àwọn ọ̀dọ́ ni wọ́n àwọn ọlọ́ṣẹ̀ fi wọ́n sípò tuntun gbogbo ṣe mọ̀ àwọn rẹ́dì àwọn lágbára àtijà so Dáfídì sọ pé ṣùgbọ́n tálákà àti aláìní ni òun o nísìnyí bó ń ṣe wà yá àfitọ́lọ́run bá ràn òun lọ́wọ́ nìkan ni o òun ò lè bá wọn jà òun ò tiẹ̀ lè fèsì wọn fún nǹkan kan mọ́ àfi kọ́lọ́run kó gba gbogbo ogun yẹn kó jà á torí pé Dáfídì ní ìgboyà nínú Ọlọ́run my confidence is in you nínú Ọlọ́run ni ìgbẹ́kẹ̀lé Dáfídì nínú Ọlọ́run ni ìgbẹ́kẹ̀lé nígbà tó sì lágbára yín gan nínú Ọlọ́run ni ìgbẹ́kẹ̀lé ẹ wà ṣùgbọ́n sì kò tiẹ̀ wá lágbára àti ẹ̀ ti ṣe kankan rárá ó kúkú pé gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ni pé God you just take over completely so ó ní ṣùgbọ́n tálákà àti aláìní lè mi Ọlọ́run yára sí mi ìwọ ni olùrànlọ́wọ́ mi ìwọ ló mọ ti máa ń ràn mí lọ́wọ́ tẹ́lẹ̀ ìwọ sì ni olùgbàlà mi ṣebí ìwọ ló máa ń gbà mí là ó ti gbà mí là lọ́wọ́ kìnìún ó ti gbà mí là lọ́wọ́ àmọ̀tẹ́kùn Gòláyátì gan dé ó gbà mí là ìwọ ló ti ń ṣolùgbàlà mi wá gbà mí là lọ́wọ́ àwọn eléyìí Ọlọ́run má ṣe pẹ́ títí eléyìí ò kì í ṣe nǹkan tó máa pẹ́ Olúwa ó láti dìde ní o ní kíákíá leléyìí o mo fẹ́ urgent plea leléyìí Olúwa mo fẹ́ kó ṣe ní kíákíá kára mi kó lè balẹ̀ kí n lè lálàáfíà láti máa fi ṣiṣẹ́ Ọlọ́run Dáfídì mọ̀ wípé Ọlọ́run ó máa gbọ́ torí Dáfídì mọ̀ wípé Ọlọ́run májẹ̀mú ni
Ọlọ́run tó ti ní májẹ̀mú pẹ̀lú Ísírẹ́lì ní wípé ó máa gbọ́ àdúrà. Orí sọ wípé má ṣe pẹ́ títí, má jẹ́ mo máa kó máa ṣe bọ̀ má jẹ́ kó pẹ́. So ó ní confidence, ó ní ìgboyà nínú Ọlọ́run. Ó mọ̀ pé Ọlọ́run yẹn ó máa gbọ́ àdúrà òun, ṣùgbọ́n ó sọ pé Olúwa ẹ má jẹ́ kó pẹ́. Torí àwa là ń lo agogo. Ọlọ́run níbi tí Ọlọ́run wà kò sí agogo ńbẹ̀, kò sí time. Ọlọ́run ló dá àkókò. Ọlọ́run dá àkókò fún àwa ni, kò dá fún rẹ̀. So àwa là ń wo time. Ọlọ́run ò wo time. Ọlọ́run ò wo time. So ní Dáfídì ṣe sọ pé mo máa fẹ́ máa gbọ́ àdúrà yìí Olúwa, ṣùgbọ́n ẹ má jẹ́ kó pẹ́ títí. Torí mo fẹ́ kẹ́ tètè gbọ́ ní kíákíá. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú 1 John chapter 3 verse 9. Jòhánù kìíní orí 3 ẹsẹ̀ 9 ó sọ wípé ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀, nítorí tí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run bí. Ṣé rí nǹkan tó gbé Dáfídì débi tó dé Psalm 70 yìí? Ẹ̀ṣẹ̀ ni o. Ẹ̀ṣẹ̀ ni o. Ẹ̀ṣẹ̀ mà lóró. Lóòótọ́ Ọlọ́run dáríjì o, ṣùgbọ́n Dáfídì má jẹ̀yà ẹ̀ṣẹ̀ yẹn o. Wàhálà yẹn gan sún débi pé ọmọ tó bí fún rẹ̀ gan fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀. Ṣé mọ̀ pé Dáfídì là kọjá nítorí ẹ̀ṣẹ̀ yẹn? Tó bá jẹ́ pé Dáfídì ò ṣe ẹ̀ṣẹ̀ yẹn, ìbá má ti beautiful gan ju o. Ẹni tó bá sọ pé òun onígbàgbọ́ tó dẹ̀ ń fẹ́ ẹ̀ṣẹ̀ ṣeré, ìyẹn kan máa ń tanra ẹ̀ mọ́ ni. Kò sí bí ebi ṣe lè pa ológbò títí tó, kò ní lọ jẹ koríko o. Torí ìran ológbò kì í jẹ koríko. Ẹ̀yin rí ológbò tó lọ ń jẹ gíráàsì rí? Kò ní jẹ ẹ̀. Á sá fún, nítorí pé ẹbí jẹ̀nẹ́tìbí tó ti wá, wọn kì í jẹ koríko. Ẹni tó bá ti jẹ́ pé nípa ti Ọlọ́run la fi bí, téèyàn di àtúnbí nípa ti Ọlọ́run, tá fẹ̀mí, tá dẹ̀wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, kò lè máa fi ẹ̀ṣẹ̀ ṣeré torí irú Ọlọ́run ń gbé inú rẹ̀. Ẹ̀mí Ọlọ́run tó wà nínú ẹ̀ á sọ fún yín pé fámìlì tó ti wá wọn kì í ṣe bẹ́ẹ̀, ìwọ ò lè ṣe. Ìwọ ò lè ṣe. Ṣé mọ̀? Ṣùgbọ́n tó bá sọ pé òun born again pàtúnbí lòun tó dẹ̀ ń fẹ́ ṣeré, orí sísà kan ó dẹ̀ wo mọ́lẹ̀ ó ṣe gbogbo ẹ̀ sọ pé born again ni ìyẹn kan ń tanra ẹ̀ mọ́ ni. Ìyẹn kan máa ń tanra ẹ̀ mọ́ ni. Àbí ẹ tí ò tiẹ̀ tí ì gba Ọlọ́run rárá, o kàn tiẹ̀ ń paint word red tiẹ̀ láti understand o tiẹ̀ tí ì mọ Ọlọ́run. O tí ì mọ Ọlọ́run, so ìyẹn ìdáríjì ṣì wà tí ẹ̀ṣẹ̀ gidi ni, kò ń ṣe iniquity, kò ń ṣe ìrékọjá. Kò tí ì sírú Ọlọ́run nínú rẹ̀. So tó bá sì ń ṣẹ̀ṣẹ̀ yẹn, a sọ pé ó da o, ṣùgbọ́n ìyẹn wà excusable. But tó bá ti wá síwájú Ọlọ́run tó sọ pé mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà, wàá fi gbogbo ẹ̀ṣẹ̀ yẹn wàá fi sílẹ̀. Wàá gbé àgbélébùú ẹ̀, wàá dẹ̀ tẹ̀lé Jésù Kristi. O ò ní fẹ̀ṣẹ̀ ṣeré mọ́. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé òun lọ ṣọ́ọ̀ṣì, ó dẹ̀ máa ń pa ọ̀rọ̀ Ọlọ́run. In fact, àtúnbí ni ẹ́, bàbá bí ẹ wà sọ pé àtúnbí ni ẹ́, bó ti wọ àtẹ̀ṣẹ̀ ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni. Wàá parọ́ gbogbo nǹkan, kò sí kan tó lè parọ́ ẹ̀. Níbi iṣẹ́ gan-an tó bá sọ pé born again yẹn wá máa bú mú sí ẹ lẹ́yìn ni. Tó lọ́mọ̀ pé ìwọ ló ń parọ́ jù níbi iṣẹ́. Ilé èèyàn kan máa ń tàn èèyàn kan mọ̀ ni, kò mọ̀ lẹ́sẹ̀ tó lè tan Ọlọ́run. Nǹkan tó ṣe gbórí òkè sí ó nì sílẹ̀ nìyẹn o. Ó ní ká lè yí padà. Ká lè yí padà fún ìgbàlà ọkàn gbogbo wa. Ní ò bú ẹnikẹ́ni, omi ìsọ̀rọ̀ sẹ́nikẹ́ni, ọ̀rọ̀ Ọlọ́run ni mò ń sọ o. Èmi fúnra mi kan tí mò ń sọ̀rọ̀ yìí included o. Torí ti kí tó ṣe nǹkan màá ti kọ́kọ́ bí ara mi, ṣé ẹbí tí mo ti wá ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀. Tí máa ti máa dára mi lóhùn ní pé no, màá dẹ̀ rọra máa lọ jẹ́jẹ́ mi. Torí kò sẹ́ni tí ara ò kì í tì. Ìgbà míì máa fẹ́ ṣe nǹkan báyìí, it takes the Holy Spirit to say òòrùn kí nìyẹn dáadáa ni. Màá ní Olúwa mi ìró bẹ́ẹ̀ ni, okay, màá dẹ̀ kúrò lórí ẹ̀, màá dẹ̀ rọra máa lọ bí tèmi. Ṣé mọ̀? So ẹ jọ̀ọ́, ó ti wà nínú Jésù Kristi tẹ́lẹ̀, ṣùgbọ́n ìwà àtẹ̀ṣẹ̀ ẹjọ́ ń sùn ẹjọ́ ń ṣeré ni. Kò mọ sórúkọ ẹ níwèé yìí, má jẹ́ kẹ́ni kankan parọ́ fún ẹ. Má jẹ́ kó parọ́ fún ẹ o. Without holiness ni o, no man shall see the Lord ni o. Láìsí ìwà mímọ́ kò sẹ́ni tó máa rí Ọlọ́run. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, it is written ni o, kò ṣeé yí. Kò ṣeé yí o. But tó bá mọ̀ pé tó bá ṣe tán bí, o fẹ́ fi ìjọba ọ̀run, o fẹ́ fi ṣèrè jẹ,
kì í ṣe pé ó kàn ń sọ fún yàn pé born again tó bá déwájú ọlọ́run ò mọ̀ lè bọ́ ọlọ́run sọ yẹn lọ́jọ́ ìdájọ́. A máa ṣí ìwé yẹn síwájú ẹ báyìí ni bó ṣe lo ìgbésí ayé rẹ òun leléyìí o, báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ. A máa gbé sí ẹ, kò sí pé olúwa nígbà báyìí a máa gbé síwájú ẹ báyìí ni kókó kan wò ó tó bá yẹ ti rí òkè ọ̀nà òsì ni ọ̀nà ọ̀tún ni, that's all. You don't have any no defense. Kò sí pé olúwa mo dẹ̀ ṣiṣẹ́ fún ẹ for 50 years o. Torí Bible ò sọ pé tó bá ṣiṣẹ́ fún Ọlọ́run pé ó máa gbé ẹ lọ heaven lò, Bible ò sọ bẹ́ẹ̀. Ẹ tó bá jẹ́ àtúnbí, ẹ ta túnbí ta bí nínú Jésù Kristi tó jẹ́ ìjọ Ọlọ́run tó jẹ́ ara Jésù Kristi tó dẹ̀ gbé ìgbé ayé mímọ́, holiness ìgbé ayé mímọ́ òun ló máa rọ́ lọ́run o. Without holiness no man shall see the Lord o. Ọlọ́run á ràn wá lórúkọ Jésù. Tó bá jẹ́ pé ó ti jẹ́ àtúnbí tẹ́lẹ̀ ṣùgbọ́n ìwà àtẹ̀ṣẹ̀ jọ ń ṣeré ni, oore ọ̀fẹ́ wà fún ọ láti padà lẹ́yìn. So that tó bá wá gbàdúrà, àdúrà rẹ̀ á lè máa gòkè lọ bọ́lọ́run. Torí ẹ tó bá ń ṣẹ̀ tó bá kàn gbàdúrà tó fast 21 days ó mọ̀ kan fast mọ́ ni kó mọ lọ́bì kọ́kàn. Nígbà mìíràn gan àwọn ẹ̀mí burúkú yẹn wá máa bá wọn sọ̀rọ̀, wá fi sọ pé Ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀. Ewé ẹ̀ ń gbọ́ Ọlọ́run o, because ò lè wá nínú ẹ̀ṣẹ̀ kó gbọ́ Ọlọ́run, kò possible. God is a holy God. Ibi tó jókòó sí mímọ́ ni, ọwọ́ ẹ̀ mímọ́ ni, aṣọ tó wọ̀ mímọ́ ni, gbogbo nǹkan ẹ̀ tó bá ti lọ́lọ́run ilé ẹ̀kan tó ti rí kìíní appearance ẹ̀rù àbá ọ. You will know that he is so holy. He is so holy. Ó so mọ́ tó jẹ́ pé ìkan tí ò mọ kankan kò lè súnmọ́. If you are living in sin and you are saying God said, you know it is not true. It is not true. Oore ọ̀fẹ́ wà fún ọ lẹ́nu. Bọ́lọ́run làjà. Gba Jésù Kristi yìí. Gbà á sínú ọkàn rẹ. Sá fún ẹ̀ṣẹ̀. Àtẹni tí ò tiẹ̀ tí gba Jésù Kristi rí. O mọ̀ tẹ́lẹ̀ ni o, kò yọ ni o, ignorance ni o. O kàn dẹ̀ ń lọ church. O tẹ̀ ń ṣiṣẹ́ fọ́lọ́run pàápàá, o dẹ̀ ń dáwó rẹpẹtẹ nínú church. Ṣùgbọ́n orúkọ ẹ̀ ò sí nínú ìwé ìyè. Ọjọ́ tó bá gba Jésù Kristi nìkan la máa kọ sílẹ̀ o. Lọ́jọ́ tó gbà á, ta bí ẹ nínú ẹ̀mí, ta wẹ̀ ẹ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Lọ́jọ́ náà nìkan òun ló di ẹni tá a ṣe máa kọ orúkọ ẹ̀ sínú ìwé ìyè. Nígbà yẹn la ṣe máa fi ẹ́ ṣe aṣọ́nà. Mẹ́sẹ̀jì tí mo ní kẹ́ lọ gbọ́ yẹn nígbà yẹn ló ṣẹ̀ lè wọ́ọ̀kì fún ẹ. Because ẹni tá a bá ti bí nínú Jésù Kristi, tá a ti ìwẹ̀ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀, kò mọ síbi kankan tó ń lọ. Kò sí lórí òkè Síónì a lè bára wa sọ̀tọ̀ ọ̀rọ̀ nítorí pé a fẹ́ràn ara wa. Lójú mi gbogbo wa tàbí lórí òkè Síónì ló wù lórúkọ Jésù káríra wa ní heaven. Ó dẹ̀ wù ìyá wa ní Olúwa bẹ́ẹ̀ ó láṣẹ ń ṣe gbogbo eléyìí tá à ń ṣe yìí. Bí kẹ́ni kankan ni wa kó má sọnù, kí gbogbo wa ká fi ìjọba Ọlọ́run ká fi ṣèrè jẹ. Òun là ń ṣe. Tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, tó bá rí pé nǹkan tá a sọ yìí ó kàn ọ́ lóòótọ́, torí tá a bá ṣìwé ìyè báyìí tó mọ̀ pé kò dá ẹ lójú pé orúkọ ẹ wà ń bẹ̀, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí mo ṣe mọ̀ mo fẹ́ kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì sọ lóòótọ́ pẹ̀lú ọkàn rẹ̀, tó fọkàn rẹ̀ tó fi gbàgbọ́, ó ti fẹnu jẹ́wọ́, tó dẹ̀ fọkàn rẹ̀ gbàgbọ́, tó dẹ̀ fi ayé èṣù ẹ̀ṣẹ̀, tó dẹ̀ fi sílẹ̀, tó dẹ̀ gbé àgbélébùú ẹ̀, tó dẹ̀ tẹ̀lé Jésù Kristi yìí, orúkọ rẹ̀ á wà nínú ìwé ìyè. Olúwa á dẹ̀ ràn wá lọ́wọ́. Gbogbo wa la nílò ìrànlọ́wọ́, kò sẹ́ni tó pé o. Gbogbo wa la nílò ìrànlọ́wọ́. Olúwa á dẹ̀ ràn wá lọ́wọ́
lọ́jọ́ náà à ń ríra wa à ń yọ̀ mọ́ra fún wa pé gbogbo àwọn ọmọ orí òkè Síónì la méèkì ẹ̀